ọmọláyé òde láfọ̀ṣẹ́ òde rẹ̀ mọ níṣẹ́lẹ̀ bàbá rẹ̀ ọmọ wa mọ̀jọ òkú ewu mọ́ríàmọ́ máa ń rọra boss lady o máa rọra ọlọ́jọ́ bí o akíkanjú obìnrin ni máa rọra ọmọ bọ̀ alẹ́ o máa rọra wàá ṣọdún o máa rọra wàá ṣọdún ọ̀la o máa rọra boss lady mi máa rọra ọmọ ọlọ́jọ́ bí o máa rọra kò pẹ́ láyé kó tún ṣe mí sí i. Ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kíkanjú obìnrin ogun ọmọ bọ̀ wálé o. Ńlá olúwa ṣeun mọ́ríàmọ́ o. Olúwa Bùkọ́lá ni mo wò pé òun fa ọmọ bọ̀ wálé. Ńlá ọmọ bọ̀ wálé o. Onílọ̀jọ́ mi rẹ̀ gangan. Mo pé ọmọ rẹ̀ kó wọ́n èèyàn fanda. Àbùkù nìkan ní mo ṣì orí gangan CEO Orísun Bàrẹ̀ tó tábà kéjì restaurant and bar gbogbo tòde ẹ̀mà náà ni mò ń ké sí o. Ìwọ lọmọ Aláàjì Orísun mi Bàrẹ̀ ọ̀rí bọ́ba jíròrò gbogbo lòkù ráyè ọmọ Alájà Orísun Bàrẹ̀ màmá rẹ̀ ni ìwọ làbúrò Adéníkẹ́ ògún níbi ọ̀rí gangan gbígbọ̀n mi ni mò ń pè yẹn fa èló ní báwọn ká máa ya wọn àbúrò òun ni ayò òun ni mọ́ríàmọ́ o CEO Orísun Bàrẹ̀ total package restaurant and bar gbogbo tòde ẹ̀ mọ́ ni ọ̀rí gangan ilé-iṣẹ́ OTP òkúkú ní jóná o Adébọ̀wálé mama for the boys ọ̀rí Adéníkẹ́ big mummy ó tún rí ń bọ̀ délé àwọn bàbá rẹ̀ gangan ẹ̀yin lọ́mọ ọmọ wọn lóde rẹ̀ mọ́ ẹ̀yin lọ́mọ láyé òde lábọ̀ṣẹ́ ọmọ wa má jo òjìlẹ̀gbẹ́ nírẹ̀mọ́ ẹ̀yin lọ́mọ ọ̀gbẹ́rẹ́gẹ́dẹ́ akíkanjú obìnrin ogun ẹ̀yin lọ́mọ ń lóko ẹ̀ títì aráàráyé ibi owó gbé ń so tí wọ́n rówó kálẹ̀ yín ẹ̀yin lọ́mọ oníkàrà ọ̀fọ́ràn o arákànnà mọ̀sù ọmọ lágbórí àṣà ẹ̀yin lọ́mọ máa jọ gbẹ́rùn máa jọ wẹ̀ ẹ̀kọ́ ni ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sí nìyàn àṣẹ ìsámọ́dún ọdún ayọ̀ ló máa ń ṣe Adébọ̀wálé ọdọọdún ránṣẹ́ lógúnlógún ọdọọdún nìkan ń sọ lọ́pọ̀lọpọ̀ o ọdún ò màmá ní dé nǹkan má ṣe ràn mọ́ òfin lórí àtẹ ó ti wá sọdún eléyìí náà ọmọ Afọládé ọ̀sán ẹ̀yin lọ́mọ ọ̀sán wọlé àtùpà ẹ̀yin lọ́mọ oníta gbangba jìnnà o ẹ̀rù ń gba ọmọ gba nílé àwọn bàbá rẹ̀ ni ó máa mọ̀ pé Adéníkẹ́ o big mummy ló rán mi wá bí o ó ní máa kí ọ dáadáa ó pákẹ́rẹ́ ọ̀gbáyé dákun bá ń kábùrò mi ayọ̀ mi Adéníkẹ́ Ògúnnùbí ni ló ní máa kí ọ dáadáa Mọ́ríàmọ́ mama for the boys ó yá wọn ni ọmọ ọdọ́gọ́jọ kọjọ àbùkù nìkan ò ní mo ṣì dáadáa kó máa ṣàbí o ọlọ́run ọba onímú ọ ọlọ́run ọba onítẹ̀ ọ onílé ọ kúrò nípò ọ̀la rẹ ipò ètùlẹ̀ sẹ́wọ̀n ipò ọ̀gẹ̀dẹ̀ ẹran lẹ́sẹ̀ ọdọ láyéláyé ìkúté ilé ògbà ìdí ọmọ yọyọ ní aláàdé ọ̀gẹ̀dẹ̀ kan gbọ́dọ̀ kọ́yà gan ewu ní pèrè èbù rẹ àrídùnú rẹ kò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ ọ̀sọ̀dún èyí náà wàá ṣe tẹ̀mí ìdòwò tán láti re gbogbo mọ̀ pé nínú àlá pẹ̀lú dẹ̀ra ní tàìdé ìdírínkù tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ mọ̀ pé tán bá níta ní nǹkan rí ìwé látẹ̀kan máa pọ́lá mi lẹ́kàn lè mi jẹ́ Ibrahim Idris Tẹ́ráyé ń fẹ́ Akéwì àgbáyé pòdúsà mi yan famous sí tùnú níbẹ̀ lórí ọ̀rọ̀ tí fi ń dún lè jà ráyé.